Ẹ kú kalẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀yin ará gbogbo ẹ̀yin ọmọ káàrọ̀ oòjíire. Àláfíà yín, ọrọ̀ yín, àláfíà yín, dúkìá yín, òun lẹ́ ń wò lórí èdè Yorùbá Dùn Létí YouTube. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn lóde òní, wọn kì í ṣe eré ìdárayá. Èyí wá ń fà kí egungun wọn, ara wọn kó máa wúwo láti gbé. Gbogbo ìgbà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sọ pé èní yìí orí ń fọ́ mi, ọ̀la ẹsẹ̀ ń dùn mí, ọ̀túnla ẹ̀yìn ń ro mí. Lára nǹkan tó ń fa eléyìí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láyé tá wà lóde òní, tó ń pè ní ayé ọ̀làjú, wọn kì í gbìyànjú láti máa ṣe eré ìdárayá. Àwọn eré ìdárayá tá lè ṣe pọ̀ lóríṣiríṣi, bíi bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá pẹ̀lú àwọn ọ̀rẹ́ wa, ẹ̀yin orí tábìlì, tàbí eré sísá tàbí ká rìn díẹ̀ níbi kìlómítà kan àbí àbọ̀ kìlómítà. Tá bá ń ṣe eléyìí ní òrèkóòrè, egun á máa le, àjíǹde ara wa máa jẹ́. Ẹ máa fi rí pé ìgbà mí ẹlòmíì tó dàgbà bí ọmọ ọdún àádọ́rin, ó lágbára ju ẹlòmíì tó jẹ́ ọmọ ogójì ọjọ́ lọ, tó jẹ́ ọmọ ogójì ọdún lọ. Ìwọ náà kíyèsára rẹ, gbìyànjú láti máa ṣe eré ìdárayá tí ó ràn ọ́ lọ́rùn nílé ẹni àbí tó bá darapọ̀ láwọn èèyàn. Ó tún dọjọ́ mi lórí ètò ìlera yín, dúkìá yín. Ó dàbọ̀ o.